kò sí tọ́pìkì tá àti ìfẹ́ treat tán lórí ọ̀rọ̀ okó àtòbò. Gbogbo àwa tá ń sọ̀rọ̀ pé Esther Bose tí ẹ̀ wá sokó àtòbò mọ́ bíi ti tẹ́lẹ̀. Okó àtòbò is an aspect of our program. Àyàbá ni. Gẹ́ẹ̀ tó dáná sọkún ẹ̀ lóṣogbo 2022 yẹn tí mo fi sọ̀rọ̀ nípa sex nature of ọkùnrin. That was when we started, and most of our topics tí mo treat ń gbà yẹn mo máa ń rí láwọn channel àwọn platform kan ni tọ́rọ̀ ò tí kan ní ìsìn tí mo yìí máa sọ later. Ó fẹ́ mọ̀ sí ọ̀rọ̀ òbòdájí, ọ̀rọ̀ sex for the aged, andropause, gbogbo ẹ̀yẹn yẹn. Ó fẹ́ mọ̀ sí topic. In fact, there was a group of people tán láwọn fẹ́ pé èmi wá fún seminar fún okó dídó fún àwọn arúgbó. Mo ní topic mo ti ṣe ní ẹ lọ wo YouTube channel mi. You will see that video. Ó dà pé 2 years ago mo ṣe pick from there and go and do your seminar by yourself. Ìyẹn ò ní ìdíkẹ́ ẹ̀ṣẹ̀ wá gbéyàn travel láti Ìyàlúmọ̀jà kú. Gbogbo tí mo ń bọ̀ ń bẹ̀ ń wá wí. Gbogbo ẹ̀ mo ti wí sínú fídíò tí mo ṣe sínú channel yẹn. So I just refer them to my channel. So nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ó fẹ́ mọ̀ sí topic kan tá àti treat. And there are other things tá ń ṣe lórí page wa. It's not. Ẹ̀yin fáǹsì mi iṣẹ́ ti yá. In fact ṣe ló dàbí pé kéèyàn mọ̀ kó máa lo bẹ́ẹ̀ kí sinmi òun kó máa lo bẹ́ẹ̀. Iṣẹ́ ti yá. N tó ṣẹlẹ̀ ni pé post kan báyìí tí mo make nípa Priscilla tí mo ní ẹni tí ó bá ti lówó bíi Priscilla kí ọkùnrin náà kí wọ́n mọ̀ fi hàn. Èèyàn bú mi lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Ṣé mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ tá a máa ń rò pé a fi ń ṣìrègùn yẹn. These are the ọ̀rọ̀ tó mú kí ọkàn àwọn ọkùnrin kó máa jìnnà sí ọ̀dọ̀ wa. Because ọkùnrin tó sọ fún pé boxer kan ló nígbà tó fẹ́ kọ́mú mélòó wọ náà nígbà náà. Sẹ́yìn ò mọ̀ pé Priscilla is a successful lady at a very young age. Kí lẹ tí ò lọ fẹ́yàn tí ò wà okay? Because òun gan ti wà okay. Ni mo ṣe sọ pé tá a bá mọ̀ páwa náà ń struggle nígbà tá a fọkọ ni kò gba ẹnu wa nígbà tó lọ́n bá kẹ́ ọkọ nǹkan ká wá lò kúkú ní nǹkan kan gbà mo fẹ́. Ẹ dẹ̀ mọ̀ páwọn ọkùnrin ò ní fèsì, kò ní fún ẹ ní verbal response, action ló máa fi respond. Nítorí wípé ní tá bá fi òpá fẹ́ run èèyàn kan down, unfortunately you end up running yourself down. Ni mo ṣe sọ pé Priscilla married a successful man because she herself is a successful lady. Èèyàn kan ní her mother has set a precedent for her. That is the point. Ẹni tí kò set precedent fúnra ẹ̀ tàbí tí ò lóore ọ̀fẹ́ àti ní ìyá àbí bàbá tí ó set precedent fún tó ṣe wípé hustle níwọ náà hustle. Jọ èèyàn bí ìgbín náà ní ọ̀padà ìgbín, èèyàn bí àwọn ní ọ̀rọ̀ àwọn he. Èèyàn kan lè lò lèmi nígbè mi fọkọ. Unfortunately gbogbo ìgbà tí mo ń struggle yìí ṣe pé mo ti dé bí mo ń lọ náà o ṣùgbọ́n mo sì ń bí mo wà tẹ́lẹ̀. Gbogbo ìgbà mo ń ṣiṣẹ́ for happen ìgbéyàwó tí ẹ sílẹ̀ mi gbà náà. Gbogbo ìgbà mo struggle tí mo ṣẹ̀dé láti NYSC tí ó ṣiṣẹ́ gbé wa mo ń ṣiṣẹ́ 12,000 ṣiṣẹ́ 12,000 ló gbèrè ilé ọkọ. That time marriage was not even in my mind at all. Are you understanding? Tó bá yẹ pé gbà yẹn marriage wà lẹ́mìí mi ni ẹni tá a jọ rí bákan náà ni ó wà. That is the reality. As pé o fẹ́yàn tí ò ní boxer méjì ìwọ náà pátá ẹ ò pé méjì ni. And as a result of that tẹ́ bá ṣe ń búlé àwọn ọkùnrin yẹn, those are the words tán bá gbé ìgbésẹ̀ nǹkan ìgbésẹ̀ ńlá kan ẹ wá ní ẹ̀yin òṣẹ́ ẹ sì mọ̀ pé àwọn obìnrin apọ̀ níwà tó pọ̀ níwàzí àjẹbírí. Ó wá wò pé ò ṣe nǹkan kan fún ò ṣe gbá fún ò ṣàwó fún kódà ó mọ̀ wá rí káǹtì gbogbo wá ní national anthem méjì pé ju pé ìgbà mo fẹ́ kò ní boxer kan kò ní pátá méjì. Ẹ má máa tanra yín. Ẹni tó ń zu ọkùnrin tó ń struggle tó ń jìyà irú kálíbàrú obìnrin náà ló máa fẹ́. Priscilla ò lè pìtàn bú nísìn kò lè sọ pé ẹnìkan pátá kan ló nígbà tó ń fẹ́ because òun gan ò ní pátá kan. Ni mo ṣe lò as a case study. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń sọ pé ọmọ minister ni ó fọmọ commissioner ọmọ senator ni ó fọmọ governor àwọn yẹn ti ẹ̀ jìnnà. Let's use Priscilla as an example. That's a typical example. Are you understanding me? Priscilla ti wà successful. Tí n bá wá mọ̀ pé iye tèmi ní lákàntì nígbà tí mo fẹ́yàn tí mo fẹ́
kò tó nǹkan. Èèyàn kan bí mi pé èló lèmi nígbà tí mo fẹ́yàn tí mo fẹ́. Mo ní that is a very good question tó yẹ kí gbogbo obìnrin àgbáyé ó bira wọn léèrè. Òun ò lówó ń gbà yẹn, ìwọ náà ń wọkọ̀, ojú ọkọ ń pọ́n ẹ́ ń gbà yẹn, ìlò ṣe fẹ́. Ìyẹn wá kọ́ ni criteria. You see all these things we are saying, we are not saying it to defend the male gender. We are saying it to defend the female gender. But unfortunately, interpret ẹ lọ sí the other way round. Who cares? Ṣé inú ilé tí mo jókòó sí, ṣé bẹ́ẹ̀ ni ìgbé ayé ẹnìkan ti kàn mí? That is number one. Then number two, ìwọ tó bá ti mọ̀ pé content mi ń bà ẹnu jẹ́, inú ẹ máa bàjẹ́ sí ni, bóyá kó mọ̀ wá bí mọ́ wá sórí page mi mọ́. Má feel pé bóyá tá bá ṣe general content, irú èyí tí mo ń ṣe tí mi ìdárúkọ ẹ sí, kó wá feel pé energy yẹn ló ń gbé bọ̀ wá bá mi DM, ogun ọ̀run máa sáàrà pa ẹni o. Torí content tí mo ń ṣe yìí mi ò dárúkọ ìyáláyà èèyàn. So o lè sọ pé that is the way she used to present her content. Nígbà mo present content mi, ṣé mo dárúkọ ẹ sí? Tó wá feel pé irú mòrá yẹn ló ń gbé wá bọ̀ abẹ́ mi DM, rí pé o lágbèkalẹ̀ ọ̀rọ̀. If not, àbùkù ló máa kàn kú, o máa náwó má bùkù ni o. Torí mi ò dárúkọ èèyàn sí content tí mo ń ṣe. Tó bá ti wù ẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ wèrè, àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá, máa sì règún tí ò wúlò. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ tún mọ bí wọ́n ṣe mọ àwọn ọ̀rọ̀ tí ò wà futuristic tọkùnrin lè lo against yín, òun lẹ máa ń sọ fún wọn. Àwọn ọ̀rọ̀ tó bá wà futuristic lèèyàn máa ń sọ. Bóyá o ti bímọ rí, bóyá ìwọ àti èèyàn kankan ti jọ dà yín pọ̀ rí, tó mọ̀ pé tó bá di future tó bá gbọ́ ó máa bínú. Those are the things téèyàn ń sọ. Bẹ́ẹ̀ àwọn information tọkùnrin ò ní ìdí tó ṣe pé tó bá ti sọ fún ó máa rí rẹ̀ bí messiah ẹ. Ohun gbogbo ẹ̀ ló ti download fún, ìyà téèyàn kan fi jẹ́ ó ti download ẹ̀ fún. Wàá rí pé the same circle of punishment ló máa rí lọ́wọ́ àwọn ọkùnrin yẹn. Àwọn information tí ò necessary tó ń give out ni about yourself. Because ẹni tó sọ fún pé kò ní boxer kan, òun náà máa rántí, ó lè mọ̀ sọ jáde bẹ́ẹ̀, ó máa rántí pé time tóun ò ní boxer kan tóun fẹ́ yẹn, òun mọ iye àwọn tó ti jíù tí ẹ ń gbà yẹn kóun tó wá gẹ́gẹ́ bí messiah. Ìwọ ló dẹ̀ fẹ́nu ara ẹ rojú ayé rẹ fún. Ó mọ̀ wípé ẹni téèyàn náà ò ní nǹkan kan nígbà téèyàn fẹ́, olúwa rẹ̀ náà ò lẹ́nu àti sọ fún pé kò ní nǹkan kan. You don't have that mouth because you too you get nothing. Tó bá jẹ́ wípé financial level ẹni yẹn ó high ju tiẹ̀ lọ́ngbà yẹn ni òun kọ́ ló máa fẹ́. Kí lé tí Priscilla ò lọ fẹ́ náà entity? Kò lè fẹ́ náà entity tó rọ̀ ń gan fún rẹ̀. She's an entity on her own. She's a successful lady. For you to have said yes to a man that has only one boxer, it means that time you too you no get anything. That man still better than some of the suitors coming for you. That is the reality. Bí àwọn ọkùnrin yẹn, they won't say anything. Wọ́n rọra yọ̀ǹda rẹ̀, mọ́ rọ́ọ̀nù máàtù rẹ̀, mọ́ bú wọn lọ. Èsì, by the time they will reply you, action ńlá kan náà máa gbé. Kò dẹ̀ sí ìgbésẹ̀ kan dẹ̀ máa gbé yẹn, kò sí ní anybody lè ṣe sí. Kò sí ní anybody. Ẹlòmíì báyà àárín èrò ló níyàwó òun tí a máa sìn lówó. Fún mi lówó tó jẹ mí, bá ń gbówó mi lójú gbogbo èrò. Nípa tí ibi tí wọ́n ti jẹun, tí wọ́n mu tí wọ́n rojọ́, tí wọ́n ṣe fàájì. Ibẹ̀ ní ti ń sin gbó tán jẹ́ tán yára wọn nínú ilé. Ìyá ṣe wàá lè ṣe nǹkan kan fún un. Gbogbo irú àwọn nǹkan yẹn, you know say men they no dey talk. Wọ́n máa fi òpẹ́ fẹ́ rọ́ọ̀nù èèyàn kan dáhùn. Wá rò pé bóyá ìyẹn wá ní ìyẹn ní criteria. Everybody should go and work hard and make it in life. You see that when God help you to certain stage, it will determine your choice of man, your choice of woman. Fáyìn èèyàn kan tẹ̀ sọ pé àwọn léèyàn kan tó jóbìnrin tó ti lówó tó wá fẹ́yàn tí ò lówó tó ṣe pẹ́ nìyẹn padà wà burúkú sí. Bó ṣe máa jẹ́ nìyẹn. Lẹ́yìn rẹ̀, ẹ tún fún mi ní another 4 or 5 examples of obìnrin tó ti make ẹ̀ tó wá fọ́kùnrin tí ò jẹ́ nǹkan kan. Number 1, ìsídà kọkùnrin yẹn kó padà gba gbogbo owó ẹ̀ kó sá lọ because kò wọ́pọ̀ nú ọkùnrin tó láìkí kó dáa fóbìnrin jà wọ́n lọ. So for you to have said yes to somebody some 10 or 15 years ago, it was because that person was a bit better than you. Nígbà yẹn, o ò lè wá dé sí kò gba ẹnu ẹ láti mọ níkè ní nǹkan kan. Fine, tó bá fẹ́ pè tán bó ṣe bẹ̀rẹ̀, it's not a problem. Bẹ̀tì kò fi pé bóyá yẹn wá ni ó fi mọ́ blackmail èèyàn kan. Many of these men iná set up àwọn obìnrin wọn. Na them set up those women. Many of àwọn obìnrin yẹn wọn ẹlòmíì ò kàwé kò lé wọn, ẹlòmíì ò kọ́ṣẹ́ kò lé ba rẹ̀. Tó ṣe pé ọkùnrin yẹn ló dá lóko òwò tó set ẹ̀ up.
ẹ wà feel pẹ̀lẹ́ ẹ lè make ọkùnrin useless ẹ lè run wọn down. All these things I'm saying, I'm not even in support of any gender. I have no business, but I'm saying that these are the things tó ń cause wàhálà. That's why you sit down, you be asking yourself pé kí ló ṣe fọ́mọkùnrin ọ̀ lè mọ̀ ń tọ́ ṣe. Abala kanu abala ẹlẹ́ẹ̀kejì ni wípé ní kò sí tọ́píìkì tá àti ìfẹ́ treat tán lórí ọ̀rọ̀ okó àtòbò. Gbogbo àwa tá ń sọ̀rọ̀ pé ẹ̀ sábọ́sẹ̀ ẹ̀ tiẹ̀ wá sokó àtòbò mọ́ bíi ti tẹ́lẹ̀. Okó àtòbò is an aspect of our program. Àyàbá ni. Gẹ́ẹ̀ tó dáná sọkún ẹ̀ lóṣogbo 2022 yẹn tí mo fi sọ̀rọ̀ nípa sex nature of ọkùnrin. That was when we started, and most of our topics tí mo treat ń gbà yẹn mo máa ń rí láwọn channel àwọn platform kan ni tọ́rọ̀ ò tí kan ní ìsìn tí mo yìí máa sọ later. Ó fẹ́ mọ̀ sí ọ̀rọ̀ òbòdájí, ọ̀rọ̀ sex for the aged, andropause, gbogbo ẹ̀yẹn yẹn. Ó fẹ́ mọ̀ sí topic. In fact, there was a group of people tán láwọn fẹ́ pè mí wá fún seminar fún okó dídó fún àwọn arúgbó. Mo ní topic mo ti ṣe ní ẹ lọ wo YouTube channel mi. You will see that video. Ó dà pé 2 years ago mo ṣe pick from there and go and do your seminar by yourself. Ìyẹn ò ní ìdíkẹ́ ẹ̀ṣẹ̀ wá gbéyàn travel láti ìyàlúmọ̀jà kú. Gbogbo tí mo ń bọ̀ ń bẹ̀ ń wá wí gbogbo ẹ̀ mo ti wí sínú fídíò tí mo ṣe sínú channel yẹn. So I just refer them to my channel. So nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ó fẹ́ mọ̀ sí topic kan tá àti treat. And there are other things tá à ń ṣe lórí page wa. It's not only sex and moral. It's not only sex and moral that we do. We do other things. It's just an aspect. But tó bá jẹ́ pé okó àtòbò nìkan lẹ́yìn rí lórí page mi, ó mì pé fídíò tẹ́ ẹ máa ń wò ojú nìyẹn. We do Bible study, we do Yoruba reading, we do Friday chat. We do all kinds of program. Sex and moral is just an aspect. But tó bá jẹ́ pé notification sex and moral nìkan lẹ́ ń rí, ó mì pé tẹ́ ẹ máa ń wò ojú nu. Ṣé mọ̀ pé Facebook tọ́píìkì tó bá ti máa ń wò tó bá jẹ́ type kan tó like láti máa watch comedy, Facebook algorithm máa gbé comedy wá sí ọ̀dọ̀ rẹ. Algorithm will be pushing whatever you like. Tó bá yẹ pé type tó like ó máa watch sermon, anybody tó bá ti ń ṣe sermon Facebook wọ́n máa gbé fídíò wọn wá. A máa suggest àwọn fídíò yẹn fún ẹ because wọ́n ti mọ̀ pé ntọ́ ọmọ ń wò nu. Tó bá jẹ́ type tí mo ń wo sport àbí news àbí politics, anywhere tí wọ́n bá ti ń discuss the politics, Facebook máa push fídíò yẹn wá. So the fact that pé o rí notification àwọn iṣẹ́ mi mọ́, ó túmọ̀ sí pé ọ̀rọ̀ okó àtòbò nìkan lọ́ọ́ máa ń wò ojú lórí page mi. And anytime tí n bá ti ṣe fídíò tí ò bá ti jọ mọ́ okó àtòbò, algorithm ò ní push ẹ̀ wọ́dọ̀ ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn, ó dẹ̀ fẹ́ mọ̀ sí topic tá a ti ṣe. Àfi téèyàn bá máa ṣe repetition for sex and moral. Wá lè sọ we can decide to, do preview or make ourselves remember what we have done before and all of that. Bó dẹ̀ ṣe rí nìyẹn. Then ẹ̀yin obìnrin, tẹ́ ẹ bá ti like post mi, ẹ má wà bí ìmọ̀ ẹ̀. Ṣé ẹ rí mi gẹ́gẹ́ bí ẹnìkan? Ibi tí n bá ti like tí ń sọ ń bẹ̀, kódà n ò ní rí bẹ̀. Kí ó ní pínwó ń bẹ̀ ń lọ. Torí tí ń sọ ń bẹ̀ ọ̀bá ńlá mu. For my own sanity sake. Tó o bá ti like tí mò ń sọ mọ́ wà, any channel tó bá ti rí tó rẹ́ pé ní nǹkan tó ń sọ ń bẹ̀ ò fi bẹ́ẹ̀ bọ́ láàmú mọ́ wà. Because the more you come, the more your blood pressure will be increasing. Sincerely. The more your blood pressure will increase ni. Because you keep on having problem. Inú rẹ̀ ọkàn mọ́ bàjẹ́ ni. Bí a kò mọ̀ wà bí ìmọ̀. Àìmọye channel tèmi náà ìlọ. Ń àárẹ̀ bẹ̀. Tí n bá ti fẹ́ràn tí ń wí ń bẹ̀. Ṣùgbọ́n lábala sáìdì pé ẹyẹ nìkan ò lò lọ ńgbà kínní kan olówó ń sọ̀rí olówó ibo lólówó àti tálíkà ti fẹ́ pàdé kákan tiẹ̀ ní olówó kan jí láàárọ̀ ìpò òun fẹ́ bọ́ rẹ̀ tó òun fẹ́ bá tálíkà sọ̀rọ̀ ibo ló ti fẹ́ rí tálíkà. They can't meet in school because school tí wò ó lọ tó ní financial capacity bíi tiẹ̀ náà lọ́ọ́ bá pàdé nínú school. Lè pàdé ṣọ́ọ̀ṣì lè pàdé lọ́jà àwọn ọmọ olówó ìtì ẹ̀rọjà àwọn ọmọ ọ̀dọ́ wọn ní àwọn rọjà. So ẹni téèyàn bá máa jọ kẹ́gbẹ́rìn pọ̀ yóò jẹ́ ẹni tó jẹ́ pé ní the same caliber náà lẹ́jọ́ wà. Ni mo ṣe sọ pé téèyàn bá fẹ́ sọ̀rọ̀ sí yàn kì í ṣe gbogbo ẹni tí ò fún yàn lè sí ní omi èsì tó fẹ́ fọ̀ fún yàn. That's why you see all these men, they will not reply you verbally, but action of him reply yẹ. Tó bá dẹ̀ gbé ẹni ìgbésẹ̀ kankan kò aláìkòsí tó ṣìṣì. Ẹ máa sọ ẹnu yín.
àwa tá à ń sọ̀rọ̀ rẹ pé pátápátá gan-an ó lójú téèyàn wí nínú ilé tó bá wù ọ́ gbọ́ tó bá wù ọ́ ní ọmọ ìbájá wọn ò kú mọ́ ọ̀ rí ṣùgbọ́n tó bá fi pé DM mi lọ́ máa wá tó máa ṣàṣe tó máa láwọn ìyá láyé ẹ sílì ọ máa kan àbùkù o odidi àbùkù lọ́ máa kàn torí wọn ò ránṣẹ́ ìgbà mo sì ṣe kọ́ńtẹ́ǹtì mi wọn ò dá kọ rẹ sí kó o jẹ́ kí o ní àgbékalẹ̀ ọ̀rọ̀ bó ti jẹ́ nù. Kí lorúkọ àwọn abá mixture yìí náà o pile guard fún gbogbo àwa tí a ní pile àbí hemorrhoid àwọn tídìí wọn ti yọ ṣe mọ̀ fáwọn míì wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé yeah this person has called me àwọn míì wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ìdí wọn ti yọ for so many years tó jẹ́ pé wọ́n ti lo oògùn tí ò lọ ẹja kàn sí iléeṣẹ́ Dominion Wellness Limited àwọn náà ń produce pile guard yẹn ó jẹ́ mixture tó máa ń flush out jẹ̀dí no matter the number of years tí jẹ̀dí yẹn bá ti wà lára wa pile guard yẹn máa flush ẹ̀ then tó bá dẹ̀ jẹ́ ẹni tí díẹ̀ ti yọ yányán tó lè jókòó àwọn míì wọ́n máa suggest pé kí wọ́n lọ rèé gé kò ní ìdí gbogbo yẹn ẹja kàn sí iléeṣẹ́ Dominion Wellness Limited àwọn náà ń produce pile guard ìjọba sì ti lu product wọn ló ń tẹ̀ pé ó dáa fára ó sì wúlò láti cure àrùn jẹ̀dí ní ara nọ́mbà wọn ni 08058965505 08058965505 Dominion Wellness Limited ibẹ̀ la já sí ẹja order fún pile guard wa there is free delivery through nationwide there is free delivery throughout Nigeria kò ní ìdí pé ẹ̀tún ṣẹ̀ṣẹ̀ máa sanwó delivery gbogbo ẹ̀yányán ló ti wà nínú package yẹn fún àwa tí a bá nílò rẹ̀ àlàáfíà yóò sì mọ́ tó wa lára ẹjọ́ ẹjá kàn sí wọn àwa tá a bá nílò ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa wọn àlewábẹ́mi náà ní DM màá kọ́pì nọ́mbà wọn màá kọ́pì ẹ̀ sí wa ẹjọ́ nítorí Ọlọ́run ẹjá kàn sí wọn ìlera òun lọ́rọ̀ àlàáfíà ló ṣe é lólé ayé sincerely àlàáfíà ló ṣe é lólé ayé ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ kí a ṣe àìbìkítà iléeṣẹ́ Dominion Wellness Limited àwọn náà ń produce pile guard ẹjọ́ ẹjá kàn sí wọn àti gbogbo àwọn àìrùn ara míì àìsàn ara míì tá a bá ní please let's contact them ẹ mọ̀ pàwọ̀ ìhẹ́rà tí ọba lọ́mọ nínú iṣẹ́ tí ọba ti ṣe bí ẹni pé ṣe kínní àwọn ò ní polówó ẹ̀ tested and trusted ní pile guard tó jáde láti iléeṣẹ́ Dominion Wellness Limited ẹjọ́ ẹ jẹ́ ká pè wọ́n God bless you thank you.